arábìnrin tí ẹ wò lójú wòran yìí ni orúkọ rẹ̀ ń jẹ́ Esther Dosunmu. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ọmọ bíbí ìlú Èrúwà. Òun náà ni òun. Ṣé Yorùbá bọ̀ wọ́n máa pè wọ́n sì mọ ṣàdúrà wípé inú bíbí wọn ò ránṣẹ́ ẹ̀dọ̀ fún òbẹ́ ọlọ́wẹ̀. Olórí Adẹ́tù Àbẹ̀wà Pẹ̀lẹ́. Gẹ́gẹ́ bí tá a gbọ́ tá a ti ṣẹ̀rí àsìmbẹ̀ tó ń fúnra rẹ̀ sọ ni wípé ọkọ tí òun fẹ́ tí àwọn jọ fẹ́ra wọn tí àwọn jọ ń gbé nínú ilé gẹ́gẹ́ bí lọ́kọláya, gbogbo ìgbà ní ìjà awuyewuye asọ̀ ló máa ń wáyé láìmọye ìgbà. Ṣùgbọ́n ọjọ́ burúkú èṣù gbomi mu ní ọjọ́ tí arábìnrin tó ṣèṣì gún ọkọ rẹ̀ yìí tó gún ní ọ̀bẹ ní àyà tó sì bẹ́ẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Kérédùà kó máa kó ni yọ, kó máa gbà wá lọ́wọ́ àṣìṣe. Ẹ̀gbọ́n tí òun fúnra rẹ̀, ẹ̀gbọ́n tó ń bá wa sọ nígbà tá a fi ọ̀rọ̀ jó nítorọ̀ pẹ̀lú rẹ̀. Kí lorúkọ ẹ? Esther. Sọ̀rọ̀ sókè. Dosunmu Esther. Dosunmu. Esther. Ọmọ ìlú wo ni ẹ? Èrúwà. Apá abo ní Èrúwà. Èrúwà gọ̀gọ̀gọ̀. Apá abo ní Èrúwà. Kí ló kọ àdúgbò yín ní Èrúwà? Ìyànà Ilé Bálẹ̀. Ìyànà Ilé Bálẹ̀ ní Èrúwà. Ibẹ̀ ni ọmọbẹ̀ ń dáde àbí? Ọmọ ìlú wo ni mọ́mí ẹ̀? Èrúwà náà làwọn. Apá abo lọ̀dọ̀ mọ́mí ẹ̀ ní Èrúwà. Ìyànà Ilé Bálẹ̀ náà ni àwọn méjèèjì. Ìyànà Ilé Bálẹ̀ ni àwọn méjèèjì wọ́n sì fẹ́ra wọn. Ok. Ibo ni wà tí ọkọ ẹ olóògbé yìí bùlẹ̀jọ ń gbé? Mushin lèmi àti ẹ̀ ti pàdé. Mushin lẹ́kọ̀ọ́ lẹ ti kọ́kọ́ jọ ń gbé, ibẹ̀ lẹ ti pàdé. Ìwọ tọ́mọ ọdún mélòó? Èmi 2004 ni èmi. 2004 ni wọ́n bí mi 2004. Ó jẹ́ ọmọ 20 years báyìí. 21 years àbí? 21 years ní ẹ báyìí? Ní 2004. Ló pé 21. 2004. Ọmọ 21 years ní ẹ báyìí. Iṣẹ́ wo ló ń ṣe? Láìlọ́n ni mo kọ́ iṣẹ́, láìlọ́n ni mo kọ́. Bó ló ti kọ́ṣẹ́ láìlọ́n? Ní Èrúwà náà mo ti kọ́ṣẹ́. Èrúwà. Èrúwà ló ti kọ́ iṣẹ́ nylon. Bẹ́ẹ̀ni. Tọ́ ọkọ ẹ olóògbé yìí iṣẹ́ wo ló ń ṣe? Wọ́n yíwọ́ padà. Wọ́n yíwọ́ padà. Wọ́n yíwọ́ padà? Oníṣègùn ni àbí? Bẹ́ẹ̀ni. Àbí babaláwo? Wọ́n yíwọ́ padà, oní babaláwo ni. Wọ́n yíwọ́ padà, babaláwo wà, oníṣègùn wà. Ṣé ìṣègùn náà wọ́n ń ṣe ni àbí babaláwo náà ń ṣe? Babaláwo ló ń ṣe. Babaláwo ló ń ṣe. Ok. Ó tún gbà wọlé ti mọ́ra? Ní oṣù tó lọ làwọn ra ní last year ní èmi àti wọn mọ̀ wọn. Last year lẹ pàdé? Níbo lẹ ti pàdé? Mushin. Mushin lẹ́kọ̀ọ́. Ṣé Mushin ni wọ́n ń gbé ni? Mushin lèmi ti ń ṣiṣẹ́. Iṣẹ́ wo ló ń ṣe ní Mushin? Mo ń bá wọn ta oúnjẹ. Ó ń bá wọn ta oúnjẹ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n iṣẹ́ nylon ló kọ́. Bẹ́ẹ̀ni. Ní Èrúwà ó wá lọ sí Mushin, ó ń bá wọn ta oúnjẹ lápá abo ní Mushin. Nínú àmù. Nínú àmù. 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 Àmù? Bẹ́ẹ̀ni, ní silver ní side. Àmù ní silver ní Mushin. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ló ti bá wọn ta oúnjẹ. Bẹ́ẹ̀ni. Kí ló kọ́ lóúnjẹ o? Kí ló kọ́ lóúnjẹ tó ń bá wọn ta oúnjẹ yẹn? Ní àwọn tó máa ń ta oúnjẹ ní fún àwọn tó ń ṣiṣẹ́ ní. Ibi site àbí? Ok. Ọmọ mélòó ni wọ́n ti bí? Ṣé o ti marry tẹ́lẹ̀? O ti marry rí? Mo ti bí ọmọ méjì tẹ́lẹ̀. Ọmọ méjì ló bí tẹ́lẹ̀. Níbo ni ọkọ ẹ̀ ti bẹ̀rẹ̀ wà? Ìlú ló wà. Ìlú. Sọ̀rọ̀ sókè. Èrúwà ló wà. Èrúwà lọkọ ẹ wà. Kí ló tó fi ọkọ ẹ sílẹ̀? Ìgbà tí mo wá sí Èkó ni èmi àti ẹ̀mí sùn ní nọ́mbà tí fún tí mo lò tẹ́lẹ̀ ní nọ́mbà ẹ̀ wà, ṣùgbọ́n tí yẹn wá sọnù níbẹ̀ lèmi àti ẹ̀ ti miss tí mo fi pàdé ẹni tí mo fẹ́. Torí pé fóònù nọ́mbà ẹ miss ni wà tọkọ ò fẹ́ ra mọ́. Ṣé ẹ̀jọ̀ ní àdéhùn pé òun lọ sí Èkó lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ni? Ṣé ló kàn sá kúrò lé? Rárá, ọ̀dọ̀ grandma mi ni mo ń gbé tẹ́lẹ̀. Ọ̀dọ̀ grandma mi ni mo ti wá sí Èkó. Níbẹ̀ ni. So láti ilẹ̀ tẹ́lẹ̀ náà ìwà tọkọ ẹ̀ tó gbọ́n méjì fún yẹn ẹ̀jọ̀ gbé? Rárá. Bó lọmọ wọn wà? Ọ̀dọ̀ grandma mi ló wà. Ọ̀dọ̀ grandma ló wà. Kí ló tó kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ yẹn? Kò
kò sí kankan. Ibẹ̀ kọ́ ni mo bímọ sí, ọ̀dọ̀ ẹ̀kọ́ ni mo wà tí mo fi bímọ, ọ̀dọ̀ grandma mo wà tí mo fi bímọ. Òun dẹ̀ ló bímọ méjì fún, so ọ̀dọ̀ grandma ló wà tí ẹ ti yàn ṣe lọ́kọláya, ẹjọ́ ń gbé lọ́dọ̀ tọ́ ni tó bímọ kìíní ọmọ kejì. First born ẹ̀ tọ́ ọdún mélòó? 5. Me 5 years. Ó dà pé Me 19 mo bí. Me 19 mo bí. May 19. February 19 mo bí first born mi. February 19. Ọmọ ọdún mélòó ni báyìí yẹn first born ẹ̀? Aunty mo 5. 5 years ni first born ẹ̀. Second born ẹ̀ ńkọ́? 2 years. So 5 years ìyẹn túmọ̀ sí pé ọmọ 16 years ló wà tó ti bímọ nìyẹn. Ṣé o lọ sí school bó lọ lọ? Baptist school. Ilé ni mo ti lọ sí school tí mo lọ sí. Mi ò gbọ́. Ilé ni mo ti lọ sí school. Ilé ibo? Èrúwà. Èrúwà. Ìwé mélòó ló kà? Mo ka premises, mo dẹ̀ ka SS1. SS1 ni mo dé tí mo fi lọ sí, tí mo fi lóyún first born. SS1 ló wà tó fi lóyún? First born. Tó fi lóyún first born àbí? Tó tí o fi bí ọmọ kìíní ọmọ kejì fún ẹni yẹn tó fi ẹni yẹn sílẹ̀ tó lọ sí Mushin l'Èkó tó lọ ṣiṣẹ́ níbi tó ti ń ta oúnjẹ, ibẹ̀ ló ti pàdé ọkọ ẹ̀ tí ó di olóògbé lónìí báyìí. Kí ló kọ ọkọ ẹ̀ yẹn? Sọ̀rọ̀ sókè. Sulaiman kí ni? Òkèlẹ́yẹ. Sulaiman Òkèlẹ́yẹ. Ọmọ ìlú wo ni? Ìbàdàn. Apá bo Ìbàdàn? Ọmọ agboolé òjì àpò Ìbàdàn ni. O mọ̀ ṣáà pé Ìbàdàn ṣá bọ̀ Èrúwà ló ń gbé. Kí ló wá ṣe ní Mushin? Báwo lè pàdé ní Mushin? Ibi tí bó ṣe ṣẹlẹ̀ nílé ní Mushin, ibi tèmi ti ń ta oúnjẹ, ibẹ̀ ni mo ti rí èèyàn kan tí mò ń date níbẹ̀. So mo á fẹ́ lọ wo ẹni yẹn lọ́dọ̀ wọn pé bóyá ó dà bí kò dà. So ẹni tó kú yẹn wá sọ fún mi pé kò dà, pé kí n máa fẹ́, pé kò yẹn pé ẹni ò ṣe èèyàn tí mo lè fẹ́. So mo tẹ́bí mi àṣẹ wọn. Mushin ló wà ń gbà yẹn àbí? Wọ́n ṣì wà ní Mushin ní Ládìpọ̀. Ibẹ̀ ni tìgbà tí wọ́n lọ yẹn ni ẹni yẹn ò tán sọ pé kò dà. Mushin náà mo ṣe fẹ̀ ní ẹlẹ́ tí èmi àti wọn ṣe ń fẹ́ra, bá ṣe ń jọ ń fẹ́ra nìyẹn tí mo fi tàbí débí báyìí. So olóògbé yìí Mushin ló wà tẹ́lẹ̀ tó ti ń ṣiṣẹ́ àbí? Ìgbà wo lẹ padà dé Èrúwà padà? No, àti lọ sí oṣù yìí láti sọ pé èmi àti wọn jọ fẹ́ lọ sí Èrúwà tí nǹkan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Bó ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀? Now kí àdírẹ́sì má pọ̀ jù lẹ́tà ṣó yẹ ẹ́ sìn kàṣà nígbà pé ṣá alàgbà tí olóògbé yìí Mushin rẹ ti pàdé, ó dẹ̀ sọ pé ìgbà tó lọ yẹ nǹkan wò pé ẹni tó ń fẹ́ ṣé kó fi àdúgbò wọn fẹ́ ló ní pé kò sọ̀rọ̀ ń bẹ̀ lẹ́bi tó ń fẹ́ ra yín tọ̀ ẹjọ́ ń gbé ní Mushin ni gẹ́gẹ́ bí ọkọ àti àyàwó. Olóògbé yìí náà ti bí ọmọ méjì rí àbí? Nígbà tí a wá kúrò ní Mushin, bó lẹ ṣe dé Bògún? Nígbà tí ẹ dé Bògún kí ló wá ṣẹlẹ̀? Ìgbà ṣẹṣẹ yẹn la dé sí Mushin tí èmi àti wọn tún fi pọ̀ sínú. Ìgbà ṣẹṣẹ yẹn lẹ́dẹ́ sí Bògún? Lẹ́dẹ́ sí Bògún àbí? Ìgbà ṣẹṣẹ yẹn la dé sí. Ìgbà tí ṣẹṣẹ yẹn tọ́wọ́ sì ṣẹṣẹ àbí? Ọdún wo náà ṣe ń gbà ọdún Ifá àbí? Lẹ́dẹ́ síbo? Ìbògún àbí? Ok, kí ló wá ṣẹlẹ̀ wà tẹ̀ dé Bògún? Ọjọ́ Sátọ̀dé tí wọ́n lọ sí pátì. Ọjọ́ Sátọ̀dé wọ́n lọ sí pátì. Sátọ̀dé January tó kọjá yìí àbí? Ṣé ilé yìí ni? Ilé tí iṣu yẹn fi ṣẹlẹ̀ ní àárọ̀ Sunday. Ok. Ọjọ́ Sátọ̀dé wọ́n lọ sí wàásìn, wọ́n lọ sí pátì ní wàásìn. Ìgbà tó ń fi máa dé wọ́n ti yó. Tó bá dẹ̀ tí wọ́n tí ó bá ìlú náà tí wọ́n máa ní iṣu la máa ń jà. Àti mo tẹ̀sí rí wọn pé wọ́n ti yó. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ, gbogbo èkó tó ń ṣẹ́ mi dá wọn lóhùn.
ìgbà tó wá di òru tí everybody ti sùn tí wọ́n rí pé àwọn èèyàn ti sùn wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà yẹn pé mi ní sùn pé mi àti wọn àjọ ní sùn mo ní àkílóyè tí mi ṣe ní sùn wọ́n ṣáà ní àní sùn wọ́n wá yọ àdá àti irin kan báyìí pé àdá yẹn wọ́n máa fi ṣá mi a dẹ̀ ti tilẹ̀kùn lẹ́yìn mo ṣáà wá ọgbọ́n bí mo ṣe ṣí ilẹ̀kùn yẹn tí mo fi rí ibi sá jáde bí mo ṣe ń sálọ yẹn náà wọ́n ń tẹ̀lé mi àjọ ń léra wa lọ ni ọ̀dọ̀ bàbá onílé tó wà ní àràǹdì ọ̀dọ̀ wa ibẹ̀ ni èmi sá pamọ́ sí tí ẹni ẹ ṣábà mi bẹ̀ wọ́n nǹkan bíi 4 látó sùn ẹni ẹ ṣábà mi bẹ̀ wọ́n ó ṣe ìgbà tí wọ́n rọ̀ ni mo ṣe jáde nínú ilé ẹni tí mo sá pamọ́ sí ìgbà tílẹ̀ wa mú ní ọjọ́ Sunday yẹn mo rò pé àwọn náà lọ jí mi lọ́jọ́ Sunday mi tètè jí kò sẹ́ni bọ̀ tó tètè jí nínú àwọn náà lọ jí mi èmi wá dìde bọ́n ṣe jí mi yẹn mo wá lọ mú aṣọ nínú báàgì mi pé tí bá ti wẹ̀ máa ṣeré jáde pé tí bá fi máa dé inú wọn á ti rọ̀ wọ́n bá ní mi ní jáde wọ́n fi ẹsẹ̀ blọ́ọ̀kù ojú ọ̀nà mo gbé ẹsẹ̀ wọn kúrò níbẹ̀ wọ́n ti before kan tó jẹ́ mi wọ́n ti fi ọ̀bẹ sí ẹ̀gbẹ́ ibi ṣòkòtò wọn bí báyìí wọ́n ti daṣọ bò èmi ṣáà gbé ẹsẹ̀ wọn kúrò ní ojú ọ̀nà mo rí ibi jáde ibi tán ti ń ná mi tán ti ń fún mi lẹ́sẹ̀ẹ́ torí tèmi àti wọn bá ti ń jà ànàkì náà máa ń náyàn wọn náà bí tán ti máa rí máa àwọn ànàkì tó máa ìṣiṣẹ́ ló máa ń fún mi tèmi àti wọn bá ń jà. ẹ̀mí ò lè ń gbénu lé yẹn. èmi àtàwọn ọmọ. àwọn ọmọ bàbá yẹn méjèèjì. bẹ́ẹ̀ni àwọn mẹ́rin là ń gbé. ibẹ̀ náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ṣègùn àbí. bẹ́ẹ̀ni. ok. so tèmi àti wọn bá ti ń jà bá ànàkì mo ṣáà gbogbo wọn ṣe ń nà mí tán torí tèmi àti wọn bá ń jà ànàkì gbogbo wọn ṣe ń nà mí tán ṣe gbogbo ẹ̀ mi ìgbowó mo ṣáà dúró mi tán ti ń nà mí yẹn mi ṣe nǹkan kan mo tún sá sínú pálọ̀ kan tí wọ́n ti parí wọ́n tún wá bá mi bẹ̀ náà the same thing nínà yẹn náà mo ṣáà tún ríbi kúrò ń bẹ̀ náà mo lọ bọ́ sí mo jókòó sí ta ti máa ń dáná wọ́n tún wá bá mi bẹ̀ tí mo jókòó sí yẹn lọ́ọ́ ti yọ ọ̀bẹ páwọn máa gún mi. o ibi tẹ́sí máa ń dáná ní ìta àbí. bẹ́ẹ̀ni mo jókòó síbẹ̀ wọ́n tún wá bá mi. ìgbà tó nù ẹ̀yìn ibo làwọn ọmọ ẹ wà nígbà yẹn. wọ́n sì rán ìyá àbúrò ńṣe èyí ẹ̀gbọ́n ẹ̀ yẹn ń ṣeré ní tiẹ̀ àbúrò sì ń bẹ wọ́n ti rán. ọmọ kékeré làwọn méjèèjì. 7, 8. níbo ló wá ti gún máa yẹn kí lórúkọ máa yẹn náà. Sulaiman Òkèlẹ́yẹ. Sulaiman Òkèlẹ́yẹ ibo ló ti gún lọ́bẹ. ibi tí èmi àti wọn ibi tí wọ́n ti yọ ọ̀bẹ ní ẹ̀gbẹ́ pé àwọn máa fi gún mi ibi tí èmi àti wọn ti jọ ń drag ẹ̀ pé kí n gba ọ̀bẹ yẹn lọ́wọ́ mi lọ́bẹ ti ṣe mistake bá wọn níbi àyà ń bí báyìí. bọ̀ sí wọ́n ló gún wọn níbi àyà. mistake ni ọ̀bẹ ọwọ́ wọn lọ́bẹ wà ibi tí èmi àti wọn ti jọ ń drag ẹ̀ pé kémi gba ọ̀bẹ yẹn lọ́wọ́ wọn ibẹ̀ ló ti bá wọn láyé ibẹ̀ ni mistake ti bá wọn láyé àdẹ̀yìn ọ̀bẹ ti bá wọn láyé à ń bí báyìí by mistake. mélòó lọ́bẹ ṣe mistake bá wọn láyà. ẹ̀ẹ̀kan ni o ibi àyà ń bí báyìí ẹ̀ẹ̀kan. ẹ̀ẹ̀kan náà ni ọ̀bẹ ṣe mistake bá wọn láyà. ìgbà tó dé ọ̀bẹ dẹ̀ bá wọn láyà wọ́n dẹ̀ ṣe wọ́n sì lajú. níbo ló wá kú sí. ìgbà tá a gbé wọn lọ sí hospital ẹ̀ sọ pé ká máa gbé wọn lọ sí hospital kan general hospital ẹ̀ ṣàtọ̀ pé ká máa gbé wọn lọ sí hospital Ìlàró pé ká máa gbé wọn lọ sí Ìlàró ọlọ́kà tó dẹ̀ gbé mi lọ sí hospital àkọ́kọ́ ó ní òun ná Ìlàró adá wọn padà wá sílé nígbà tá a fi máa rí mọ́tò wọn ti dákẹ́. náà gbogbo ọ̀rọ̀ tó rò sílẹ̀ yìí a mọ̀ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwíjàre lèèyàn mọ òǹkàlùkù mọ òwí ní kúkúrú èdè ṣá ìjà tẹ́ mọ́ ń jà ní gbogbo ìgbà ló fa sábàbí tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní du ọ̀bẹ mọ́ra yín lọ́wọ́ kó tó sọ pé o ní ọ̀bẹ ṣe mistake ó gún un ní ara tọ́ èyí tó sọ yé mi ò ní gbàgbọ́ ẹ̀ because ẹni tó mú ọ̀bẹ dání tó ní o bá ń drag ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ pé ẹ fẹ́ gba ọ̀bẹ lọ́wọ́ ẹ fẹ́ ṣe kinní kankan tọ́ Allahu alam ẹni tó pamọ́ ojú Ọlọ́run ni ó tó now alàgbà yìí ṣé ilé ló kú sí àbí àwọn ọmọ yẹn ń kọ́ bo náà wà báyìí. wọ́n wà lọ́dọ̀ girama. ọ̀dọ̀ girama. ọ̀dọ̀ ìyá bàbá wọn ni wọ́n wà báyìí. now gbogbo bó ṣe ìrìn àjò tó rìn ṣé ìrìn àjò tó dáa ló rìn ìwọ fúnra ẹ lọ́kàn ara ẹ ṣé ìrìn àjò tó dáa ṣé òun ló rìn because ẹnu ara ẹ ló fi sọ pé SS1 ló wà tó fi lóyún fún ọkọ tó kọ́kọ́ fẹ́ ó bí ọmọ ìkíní ó bímọ kejì fún ẹni yẹn ó fi ọkọ ẹ sílẹ̀ ó gba Èkó lọ ó nítorí pé fóònù ṣe kíní kankan ó dẹ́kọ̀ iṣẹ́ tó ìgbà wo ló kọ́ iṣẹ́ nylon ṣe bó sọ pé school ló wà pé ẹ̀sán ló wà tó fi lọ sẹ́kọ̀ọ́.
lọ ok bó ṣe ń lọ sí school ló ṣe lọ ń kọ́ṣẹ́ nylon. mo ṣe ti school dé mo ń darí sí. Ẹ́? bí mo ṣe ti school dé mo ń darí sí. Ta ló mú ẹ lọ sí Èkó ní Mùṣín? èmi àti ẹ̀gbọ́n mi kí ẹ̀gbọ́n mi kan ni mo ṣe lọ sí kí ẹ̀gbọ́n mi kan ni mo ṣe lọ sí. Ẹ̀gbọ́n ẹ̀ kan ló tẹ̀sẹ̀ mú ìyá àwọn báyìí ni. ọmọ ẹ̀gbọ́n ọmọ mi. Ìyẹn ló mú ẹ lọ sí Èkó ẹjọ́ lọ sí Èkó àbí kó tó di pé. mo lọ bá yẹn ní Èkó. Náà kí ló wà lọ́kàn ẹ̀ báyìí? Èèyàn rèé tó ti dolóògbé yìí látàrí pé ẹjọ́ ń ṣe fàákájà kínní kankan bọ̀ ìwọ náà máa ń mú nǹkan kí ni ìwọ máa ń mú? lẹ́yìn best cream àti Captain Jack nǹkan mi mú ọtí lẹ́yìn tó bá lo iṣẹ́ fún yàn àbí nǹkan kan bóyá wọ́n bẹ̀yàn ọ̀gọ́rí àbí nǹkan kan ṣá máa kàn fi ọwọ́ sí ibi ọtí yẹn nìkan tí mo mú ọtí torí mi lẹ́mìí ọtí bí mo ṣe wà. bó mú kinní kan Jack ó mú kinní kan best kinní kan ó ṣáà mú gbogbo ẹ̀. Ìjà tẹ́ máa ń jà lọ́pọ̀lọpọ̀ ọgbà kí làwọn nǹkan tó máa ń ṣòfàjà? tó bá ti mọtí náà ní iṣu. Tó bá mọtí kí ló máa ń kàn á ṣáà máa complain kankan ẹni bá mọtí náà gbà tó ya wèrè ó ṣáà máa nìkan tó ń complain pé kó tó di pé ìjà ṣẹlẹ̀ kí ló máa ń fàjà kí nìkan tó kí nìwọ náà máa ń ṣe tó jẹ́ pé tó bá mọtí yó á bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ jà. ló lè jẹ́ nǹkan kékeré náà tí ó tó bíi kí ni? ní ọjà tí mò ń tà ọjọ́ yẹn wọ́n ṣe. ṣé o ti ń ta àyà ń gbògùn ni? pọ̀pọ̀ wọ́n ṣe pọ̀pọ̀ fà. wọ́n ṣe pọ̀pọ̀ fà. wo já fi gbogbo ọ̀rọ̀ sílẹ̀ ẹni bá létí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣe àríkọ́gbọ́n àwọn tí wọ́n wò wá gbọ́ káàkiri wọ́n fi eléyìí ṣe àríkọ́gbọ́n béèyàn ò bá tí ì tó nǹkan ṣe kì í ṣe ìtàn bá dẹ̀ rán èèyàn táwọn bíyàn bá rán èèyàn kó lọ ṣe náà ló máa ń gbájúmọ́ ọ̀pọ̀lọpọ̀ èyí tó máa ń fa wàhálà ìdààmú sí orí àwọn ọmọ kéékèèké bíi tiẹ̀ lọ́rùn ni pé àìgbájúmọ́ ní tó yẹ kí wọ́n gbájúmọ́ àìṣe ní tó yẹ kí wọ́n ṣe lásìkò ẹ lọ sílé ìwé nǹkan míì lẹ́ẹ̀mọ́ ṣe ẹ lọ kọ́ṣẹ́ nǹkan míì lẹ́ẹ̀mọ́ ṣe tó bá yá tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán ọ̀rọ̀ òun ò wá ní agbára yóò wá nífẹ̀ẹ́ ká tọ̀ k'Elédùmarè kó dákun kó dábọ̀ kí ó ṣàánú wa kó má dààmú wa kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba ń sìn àtọ̀dọ̀ ọmọ Nàìjíríà lápapọ̀. kọ́ńjọ kan ṣíjú àánú mi. kọ́ńjọ kan ṣíjú àánú mi mọ́mọ́ kọ́ńjọ lọ́rùn. kan ṣíjú àánú wẹ̀. mo ń gbọ́ oníkọ́jọ kan ṣíjú àánú wẹ̀. bẹ́ẹ̀ ni kan ṣíjú àánú mi. ṣé àwọn fámìlì ti mọ̀ ọ́n sí pé nǹkan tó ṣẹlẹ̀? mo ti pe grandma mi lọ́jọ́ tí iṣu yẹn ṣẹlẹ̀. kí ló sọ? mo ti pe grandma mi lọ́jọ́ tí iṣu yẹn ṣẹlẹ̀ bọ̀ mo ò tí ì fún grandma. oníkíjọba àjọkọ̀ fojú àánú wẹ̀ kí ló kọ ẹlẹ́ẹ̀kan sí? Dòsùnmú Esther. Dòsùnmú Esther. Dòsùnmú Esther. ọmọ ìlú wo? Èrúwà. ọmọ apá agbolé Èrúwà? Ìyànà lè balẹ̀. ọmọ Ìyànà lè balẹ̀ ní ẹni Èrúwà.